Hey, my love, how are you? Báwo jọ ni? Káàbọ̀ kúnrin, ṣọ́kò òjèpo, ṣé o rí traffic, mo lọ sí mọ̀nà burúkú o drive àbí? Báwo bẹ̀ bẹ̀lẹ̀? No, mo rí mọ́tò ẹ̀ níta. Yá. Ó pé ibi báyìí náà ló kú máa ń jẹ. Ibi ni, ibi la ti máa ń ṣayé, ibi la máa ń wà, ibi la ti máa ń jayé, ibi báyìí la máa ń wà. Bẹ̀lẹ̀ báwo ni ìyá? Bẹ̀lẹ̀. Ṣadé cousin mi. Ọmọ bàbá Ṣadé onígẹdú. Ṣadé bàbá Ṣadé ti máa ń sọ bàbá Ṣadé ti máa ń tẹnu mọ́ báyìí tí mo lọ burú gan. Dádì ẹ̀ disciplinarian ni wọ́n o. Dádì ẹ̀ burú bí igi. Ọ̀rẹ́ mi Alpha ìyàwó mi ní Ṣadé ni Ṣadé ọmọ bàbá Ṣadé cousin mi ìgbà yẹn onígẹdú. Dádì ẹ̀ burú bí dádì ẹ̀ disciplinarian ayé dádì ẹ̀. Mo rò pé ó yẹ kó ti meet ra wọn ni. Wọ́n meet. Ṣadé ò sára nígbà yẹn so wọ́n ṣe meet dé ni wọ́n meet ni. Ẹ rọra mà ẹ kú tọ́jú wa. Jẹ́ máa lọ létí wa ọ̀ọ́ni àníkò jẹ́ ká máa lọ máa wọ̀rí òun àti Ṣadé á tẹ́kì ara wọn ọ̀rẹ́ ṣé o ṣe àgbàgbé design fẹ́ǹsì aláfẹ́ ṣe yẹn fẹ́ǹsì tó máa ń ṣọ́ọ̀kì yẹn tó máa ń kọ do not touch sára ẹ̀ fẹ́ǹsì do not touch yẹn irú fẹ́ǹsì aláfẹ́ lò má gbàgbé wọn ni. polongo ó yá máa bọ̀ mo wà báwo ni jọ ẹni ní Friday mo fẹ́ clean gbogbo inú ilé kọ́kọ́ mi tó dé. ayọ̀kẹ́ sọ́nà lánàá mi náà tún bí àṣẹ rẹ̀ pè mọ́ pé. ó yá wọnú kitchen lọ ó máa rí napkin ó yá mo wá pápápá náà ló ní kí n má gbàgbé ṣá ó yá mo wá mẹ́yọ̀ kan wá fẹ́ mi irọ́ má ṣe ó yá bẹ̀rẹ̀ láti kọ́nà yẹn everywhere sparkling clean please jọ nítorí Ọlọ́run ó ṣe. Mo ń bínú. Ọkọ mi, bí mo pẹ́ ti dé, ẹ káàbọ̀ sá. Nǹkan tó ń ṣe mí. Ọ̀nù gan. Ó jẹ́ kí n sẹ́rí ẹ̀ mọ́ gan-an yẹn. Tó lálàáfíà báyìí ṣá. Kí ni wọ́n ní tí mo fún ẹ? ṣùgbọ́n gbà mo rí pọ́ gà ń ṣe wà láwọn ní kí mi ràn án lọ́wọ́. O ṣe wá kọ̀ọ̀kan kó máa fi gbó ògiri yẹn. Ó ṣe jáṣọ ló ń lò. Aṣọ ti tẹ ọ̀gá. O kò ní yẹ ọ́. Ọkọ mi. Get out of this house! Ọkọ mi, ẹ má bínú, èmi ni mo ní kó wá. Má mú napkin lọ bá mi mú. Ọkọ mi jọ̀ọ́ má bínú, èmi mo ní kó wá sínú ilé kó wá bá mi clean up. Mo pè ní Friday. Ó dẹ̀ ti ní nǹkan tá a jọ sọ tẹ́lẹ̀. Ilé ẹjọ́ sọ̀rọ̀. Tí ó bá ṣe pé ó ní làákàyè, ṣọ́pọ̀lọ́ ẹ pin ni. Àbó lọ, àbó yòrò. Kí ni mo fẹ́ sí? No, I don't understand. Why did I marry you if you can't do the house chores? Really? O wá pe gardener kó wá máa nunu ilé fún mi. What nonsense? Àbó ń fọwọ́ gbẹ́ ìdí ni. Nítorí òun nìkan ló máa sábà pè wọnú ilé all the time. What nonsense? Jọ kí ni mo fẹ́ fún? Mo kàn ní torí time ti lọ. Ládùúrú náwó tí mo ṣe. Ṣé o máa dúró nǹkan tẹ́ bèrè lọ́jọ́ wedding yìí nílé yín? Ṣé o máa dúró nǹkan tẹ́ kò sí nǹkan tẹ́ gbà tí torí ewúrẹ́? Ẹ gba obì, ẹ gborógbó, ẹ gba sinap. Ẹ dẹ̀ make sure pé pàkó pé nígbà tí o jọ yẹ 25 ẹni kan lọ́ra mi wá. Gbogbo ẹ̀ pátá lè gbà. Mo wá gbé ẹ sínú ilé tán, o lè ṣe house chores. O tọ́ o yẹ gba mood jẹ. Èèyàn ń gbé mood gidi bọ̀ ń sí wọlé o dẹ̀ bàjẹ́. Ẹ jọ̀ọ́ ẹ má bàjẹ́. Ó ti bàjẹ́. Ẹ jọ̀ọ́. Kò sátúnṣe fún. Kọ́ mi. Alọ́kọ̀ ẹ̀. Má fi ìyà jẹ o. Hello. Ta làwọn? Ibo lẹ ti wá? Ibo lẹ ti jáwọ́ tẹ̀ lókù lọ́rùn? Ẹ ti ẹ̀kan kọjá lọ ẹ̀ẹ́dẹ̀ wò pé òkèké kíyàn. Who are you? Ó bàjẹ́ o. 100% ìbàjẹ́ wà lára ẹ̀, ó rùn lórí ẹ̀, ó rùn lára ẹ̀, ó rùn ní gbogbo environment. Even bàbá ẹ̀ tó dúró yìí ó bàjẹ́. Èmi ni mò ń kọjá lọ sí òun ṣe mí bí adìẹ, òun ṣe sùsù fẹ́ mi. At this my age and my qualification and my status in this country, a police officer, highly reputed police officer of this Federal Republic of Nigeria. Òun àìmí ni, are you whining me? Now ó wò mí bí mo ṣe dúró yìí.
Orí mi tí mo wọlé ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ gan-an ní pé kò sọ̀rọ̀. Because he knows who I am. Yes. Who are you? Ìjọba lójú, this is the federal government authority. Ìjọba lójú. Ẹni tí mò ń sọ̀rọ̀ ẹ̀ fún ẹ. Tani? Èyí tí mò ń sọ̀rọ̀ ẹ̀ fún gẹ́gẹ́. So, ẹ̀yin ni. I am a police officer of the Federal Republic of Nigeria. Yes, inspector by rank. Kò ní dà fún yín. Kò ní dà fún yín, kò ní jẹ yín kalẹ̀. So, ẹ̀yin lẹ́wọ́n fẹ́ jẹ bàbá mi run ní òde jẹ́ rí bàbá tó dàgbàlagbà báyìí. Ẹ̀dẹ̀ fẹ́ máa níwọ́ lára nínú ilé wọn. Ṣé gbọ́ òkè ṣá? Ṣé gbádùn ṣá? Ṣé yẹ kí bàbá àgbàlagbà ṣì máa gbowó lé? Ewó lé oṣù wo náà ń gbà? Ọdún kan ti kọ́lé náà, ṣé pé ẹ̀kan ti gbowó lé? Ìtàn owó lé olóògùn náà ń gbà. Ní èjì, èlé náà kọ́ bí tó fẹ́ gbowó kó tó fẹ́ gbowó kú ni jẹ́. Anywhere tí ọlọ́pàá bá ń gbé in Nigeria is an extension of the police barrack. Ìjọba ní ọ̀ gbọ́dọ̀ sanwó, yes. You go to the law, ẹ̀yẹ̀ mòfin. You don't know the law. Ẹ lọ Google ẹ bèrè òfin. Ibi anywhere tí ọlọ́pàá bá ti ń gbé àsanwó lé, àsanwó mọ́tò, àsanwó ọ̀kadà, àsanwó oúnjẹ, àsanwó ọtí, àsanwó kankan. Yes, Ejiofor náà gbé. That's because we are protecting you. Kò sí wàhálà. Mo ti mọ nǹkan tí màá ṣe fún yín. Mo ti mọ nǹkan tó yẹ yín. Ṣé rí gbogbo òṣì orí burúkú tẹ̀ ṣe nínú ilé yìí? Èmi ni mo máa fòpin sí. Ètà ọ̀tẹ̀tẹ̀ máa kúrò nínú ilé yìí. Òun ló ti dé tọ̀ yìí. Ṣó ti yẹ yín? Màá wá kó bàbá yìí àtiwọ́ àwọn èèyàn tó bá kú lọ́dọ̀ yín náà máa kó iṣẹ́ àgọ́ onírin máa make sure pé ẹ̀ jáde ńbẹ̀ ó ti lọ́wọ́ yan pàǹtírí. Nìkẹ́ni. From gate ìjọ tí bàbá yìí bá fẹ́ wá wú ẹ̀ mi ò ní kọ́kọ́ tí o mọ́lẹ̀ máa tì wọ́ mọ́lẹ̀ tí bàbá yìí bá fẹ́ wú ẹ̀ láti gate wá san 2 wá wọlé wá san 2 dáńtà wá san 2 wá fà san tó 15 kan tó rí ẹ̀ I will make sure you right in gate. Ẹ tẹ́lẹ̀ tó ń tarẹ̀ gbogbo ẹjọ́ oṣù ẹwà ẹjọ́ kí ló ń ṣe bàbá tó dàbí àgọ́ adìyẹ ṣé ìyá wèrè ṣá ẹ gbọ́ mi dáadáa mi ò máa ń ṣọmọ gidi mi ò máa lálàáfíà mi ò ń ṣọmọ lálùbáríkà kan máa bójú ní jẹ́jẹ́ máa yàn máa ń sìn kí ló kàn mí pẹ̀lú ọlọ́pàá lẹ́wọ́ ni bàbá mi lára ṣe ti gbọ́ ẹ mọ̀ nǹkan èmi gan mo máa ṣú ara mi fún yín ẹ̀yin náà máa sun ẹ̀wọ̀n ẹ máa sun ẹ̀wọ̀n orí street ẹ ti sun ẹ̀wọ̀n lórí street rí ṣé ti sun ẹ̀wọ̀n orí street rí ọlọ́ ayé yín máa bàjẹ́ síbẹ̀ ni wọ́n ní gbọ́rọ̀ yín mọ́ láíláí. Ayé bàbá ẹ̀ máa bàjẹ́ mo yín sọ ẹ̀ kò lè sọ̀rọ̀ náà fún nǹkan tó ń ṣe yẹn mo fẹ́ kí bàbá ẹ̀ mọ̀ pé òfin ló ń sọ̀rọ̀ mo fẹ́ lo agbára mi. Okay. By the power vested in me as an officer of the law. Ìjọba gbẹ́sẹ̀ lọ. Mo fẹ́ kó mọ mi lágbára tó mo gbẹ́sẹ̀ lé ọmọ yá. Ọmọ tèmi. Àbẹ̀rò pé gbogbo àwọn tẹ́nàtì tẹ́ ń wọnú yàrá wọn tó ń gbẹ́sẹ̀ lé wọn lóró pé eléyìí ọmọ àgbàdàn. Àní bí tí ń ṣe fún gbogbo àwọn tẹ́nàtì tó kù nínú. Yóò wọnú yàrá ẹlòmíì báyìí, yóò mú obìnrin rẹ̀, yóò mọ inú kọ́bọ̀dù wọn báyìí, yóò kẹrin ẹbẹ̀, yóò ní òun ọlọ́pàá. Kò sí sọ fún mi ìgbà tí ó kọ́kọ́ fi wọlé pé tó ọlọ́pàá lòun. Ọmọ tí ń ṣiṣẹ́ tó mèlì ló pe rẹ̀ nígbà tó wọlé. Ẹ ní sùúrù bàbá mi. Ọ̀fúnláwọn fẹ́ gbẹ́sẹ̀ létà ni. Mo rò pé ìjọba fẹ́ kú kó òjijì ṣá. Níwọ̀ kiri kan tó dàbí àdán yìí. Ṣé ẹ já wèrè ni? Mo rò pé lórí burúkú lélẹ̀ ṣá. Ṣé torí pé mo ti ń lo ẹ fún yín? Àbáyé fẹ́ bàjẹ́ ni. Wà á gbẹ́sẹ̀ létà ni. Níwọ̀ ẹ mà gbà mí. Àbí bí aràn ọ̀nù ẹ já wèrè ni. Mo já wèrè sínú ìdùnnú ẹ̀bùkà mo yá gbogbo. Yẹ́ bàbá àbí kí ló ń fẹ́? Ọmọ ẹ̀yìn fẹ́ ó máa fìyà jẹ mi wá wáyé. Tọ́ba ti bí ẹ̀dá. If they burn you well, jẹ́ kí n wọnú yàrá yẹn kí n sùn, kí n lajú kí n má ba ẹlẹ́gbẹ̀ẹ́. Yà wàá mọ̀ fẹ́ òfin wa. You will know there is law in this country. Màá jẹ́ kọ́kọ́ shoot. Kò sí wàhálà. Bàbá mi, èmi ò ráyè ẹjọ́. Ẹ ṣáà mọ̀ mí, ẹ mọ́mọ́ tẹ́ bí. Ẹ mọ̀ pé action lèmi wà áfà. Èmi máa ṣe action fún bàbá mi. Bàbá wèrè yìí, èmi máa ṣe action fún ìṣe ẹ̀rọ. Ó dà pé ìjà wèrè. Ó dà pé ìṣe. Àfikẹ́ bá ń tẹ̀ ká tẹ̀. Yẹ. Ó fẹ́ lù. Kí ló fẹ́ ṣe? Ẹ fẹ́ fọwọ́ kọ bàbá mi. Bàbá mi ẹ bá mi jà lárí. Mo ò pẹ́ ìjà wèrè ṣá. Ṣé ẹ̀rọ tó wá sọ ni mí ni? Olóòwò àná máa ń lọ lọ́wọ́ kí ní bẹ̀rẹ̀ sí lọ bàjẹ́. Máa ń lọ bàjẹ́. Wọ́n fún ilé ìwé ọkọ̀ bá gbọdọ̀ àwọn ènìyàn. Wọ́n fún ilé ìwé ọjà wèrè mi. Wọ́n yìí fẹ́ bàjẹ́. Tó bá fi ọlọ́pàá ìjọba lójú tó jẹ́. Àbíkẹ́ má bàjẹ́. Mo wọ uniform I am a police. Bàbá mi, mo ń bọ̀ mi ò ní pẹ́ dé. Ọkùnrin ni níjọ́ tóun àtàwọn ìyá àbí àjẹ́ tó ń ta ó fi ọwọ́ wọn lé nǹkan báyìí ó wá bá wọn sùn látẹ̀yìn wọn wá ọjọ́ tẹ́ ẹ bá tún bára dáradá dé báyìí ìjọba òde yìí ó débi pé wọn ò mẹ́nìkan fún rẹ́pìsì ó ìfọwọ́ yín ti nǹkan ní ìbáyìí ń ṣe fún yín látẹ̀yìn.
Charles, ṣé wọ́n sọ pé o fọ mọ́tò yìí ni? Kò yé mi, mo fọ. O fọ kí wàá lélẹ̀? Kí lélẹ̀ Charles? No, kí lẹ̀ kó máa purọ́. Kí lẹ̀ kó máa purọ́. Ṣé wọ́n sọ pé o fọ mọ́tò yìí ni? Ẹ̀rù ló ń bà mí, mo fọ, mi fọ. O fọ àbí o fọ? Ẹ̀rù ń bà mí ni. Àgbà mi. Kò wọ́n ti ayàn àwọn aṣọ yẹn. Má pẹ́ o. Tí bá pẹ́ ńkọ́ kí ló fẹ́ fi mí sí? Ọ̀rẹ́ mi kí ló dé? Ó lè tó yẹn ni. Ó lè tó yẹn. Multi vitamin. Àwọn ọkùnrin tó fi ń dàgbà. Wàá gbà ní kápẹ́ bàbá yìí. Mala, Kabul Kofa. Èmi gan ò jẹ́ gbárù ẹ̀ ṣùgbọ́n bó ṣe lè wò kó rí a máa parí ẹ̀ náà. Parí kí ni? Ó bá mi dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run tó jẹ́ kí gbogbo àṣírí ìtúsí mi lọ́wọ́ ká tó fẹ́ra wá sílé. Kí ni wọ́n dẹ̀ ń bẹ́ẹ̀ látẹ̀kùn ó dẹ̀ ń fìdí fọ́gbà. Dúnú ṣé wọ́n ní tí o bá fẹ́ mi pé mo máa kúta ni. Ìwọ náà máa ń pèrè lọ́kùnrin o. Ká máa dúpẹ́ lọ́wọ́ ẹni tó sọ ní dobìnrin o. Ìwọ tó jẹ́ pé o ò tí mọ̀ ibi tí mò ń tọ́ sí tó ti ń ṣe báyìí. Ọkùnrin bẹ́ẹ̀ tó ẹ ti ń tewédú. Ìran ṣàkìtì ẹ ń ṣe bí ọ̀rá. Ìran egungun ẹ ń ṣe bí ẹran. Yépa. Ṣẹ̀ṣẹ̀rẹ̀ ń dá gọ́ńbú. Ó dà wọ́n. Bísí, ó gbọ́dọ̀ lọ o, ó gbọ́dọ̀ lọ o. Ẹran lọ àkẹ́ ẹ̀. Ní tọ́mọ ẹ sọ òdẹrùn, ohun tó fi sílẹ̀ lọ yóò yí sí rárá. Oníṣẹ́ àràmà lọ́lọ́run yìí o. Á dẹ̀ fẹ́ lómi lórí báyìí kò ní fún fìlà. Á fẹ́ lómi lẹ́yìn báyìí, á fèrè gíjẹ níyà. Irú yín kọ́ lóbìnrin yẹn tọ́ sí.